náà ẹ jẹ́ ká lọ sí agbami ètò Yẹmí. Ẹ̀yin mélòó ni ẹ rí póòsì tí mo ṣe lánàá? Mo ṣe póòsì yẹn ní àná nípa fídíò kan tó tẹ̀ mí lọ́wọ́. Kí dẹ̀ ni fídíò náà ni wípé wọ́n ṣe ayẹyẹ ìsìnkú lédì yìí. Yẹmí tí Yẹmí bá wà láyé lẹ́ni, Yẹmí Adéọlá Lady Evangelist Adéọlá, Yẹmí ò tí ì gbúdọ̀ ju bóyá obìnrin ìbá pé 41. Bẹ́ẹ̀. Ṣùgbọ́n níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìsìnkú yẹn, kó tó di pé mo rí fídíò yẹn lánàá, tó bá ti post nǹkan nípa Awikoko, antichrist la Awikoko, ẹ̀yin afọ́fúngbé bẹ́ẹ̀ ṣe kàwé tó ẹ̀ka ọpọlọ yín mọ́, torí pé èèyàn dé ń ṣọwọ́ báyìí ó ń fẹ́ mú Jésù ṣe báyìí, Jésù tó gbé abáníkíwèrè ṣòkú yẹ àṣẹ bẹ́ẹ̀ ṣe fẹ́ òun ti ń tẹ̀lé mi látọdún kan and everything. Ẹ̀yin olórí ibú aṣèrè tẹ́lẹ̀ pera yín ní pásítọ̀ pẹ̀lẹ́ ẹlẹ́mìí Ọlọ́run. Tẹ́mi Ọlọ́run bá wà nínú ayé tiyín, ṣé ẹ̀ ní rí irú àwọn táwọn bàbá yín nínú Olúwa jẹ́? Mo béèrè ní o, ṣé ẹ̀ ní rí lẹ́mìí Ọlọ́run? Torí tó bá pẹ́ lóòótọ́ ni Bible kọ́ wípé at the end of the day Ananias and Sapphira wọ́n wọlé wá, wọ́n ní wọ́n ta ilẹ̀ wọn, wọ́n kówó àáfù wá, wọ́n ṣe kinní kan. Ìmídẹ́bì ló mọ̀ nínú Old Testament wọ́n sọ ní pé wọ́n sọ fún Gíàsì, sẹ́mi mi ò tẹ̀lé lọ́bí tó ti lọ gba owó àbẹ̀tẹ́lẹ̀ ni. Kí wọ́n ló ṣe ẹ̀yin wèrè tẹ́ ń pàdédé ara yín lórí social media tẹ́ ẹ̀ lẹ́ni Ọlọ́run kankan. Irú bí wèrè Adésínà ṣe wà ń bẹ̀ tó gbé fídíò mi síta tó fi wọ́ èrò sọ lọ sórí péjẹ. Ẹ má bínú o, ẹ̀yin Ọlọ́run ò sọ fún yín wípé olòṣì èèyàn ni aṣèrè ni. Yẹmí Adéọlá jẹ́ ẹni tá a lè pè ní lead. She was Oluwalo's former national choir leader. Now, àwọn tí mo fẹ́ gbé jáde lórí n tó pamọ́ lójú Ọlọ́run tójú èèyàn tó, àwọn nǹkan kan máa mọ èèyàn náà torí ẹ̀yin tẹ́ mọ́ ń wá àdúrà pamí nkún sórí bẹ̀ẹ̀bẹ̀ sọ́kọ tẹ́ mọ́ ń wá káàkiri. Torí wípé wọ́n ti bà ayé yín jẹ́ dé level pé ẹ lè wà nínú ilé yín kẹ́ ẹ ṣàdúrà orí yóò pè débẹ̀ pé wọ́n lọ bàtà ń ta mí lẹ́bi tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀ lélẹ̀. Ẹ gbúdọ̀ lọ fún corporation. Mo dẹ̀ ti ṣàlàyé spiritual implication iṣẹ́ tó ń ṣe débẹ̀. Now ẹ jẹ́ ẹ farabalẹ̀ gbọ́ voice note yìí, torí wípé kinní kan kò lè burú títí ká mọ̀ rí ẹni tí a mọ̀ fọ̀rọ̀ lọ. Wọ́n ní gbogbo àwọn ibi tí Bisi Alawiye mọ̀ wípé wọ́n ti ń fún mi níṣẹ́ gbogbo ibẹ̀ ló ti blọ́ọ̀kì mi. The same thing ló bá dé ọ̀dọ̀. Ẹ jọ gbogbo ẹ̀yin olórin ẹ̀mí, gbogbo ẹ̀yin tẹ́ ń bílìfù nínú àwọn olórin ẹ̀mí, àwọn olòṣì olórí burúkú aláyébàjẹ́, ẹ jẹ́ ká play ẹ̀ torí time. Wọ́n ní gbogbo àwọn ibi tí Bisi Alawiye mọ̀ wípé wọ́n ti ń fún mi níṣẹ́ gbogbo ibẹ̀ ló ti blọ́ọ̀kì mi. The same thing ló bá dé ọ̀dọ̀ Olúwalọ́. Kó tó di wípé Olúwalọ́ fi ilé tó ṣẹlẹ̀ ní December yẹn kẹ́wọ́, ó lójú program tó ń pè mí sí. Láti ìgbà tí òun àti Bisi Alawiye tán ti di ọ̀rẹ́ kòríkòsùn, ó lójú program tó Olúwalọ́ ń gbé mi sí. Ìgbà míì bàbá aṣọ́ni bárẹ́ná ló máa jà fún mi pé ọmọ mínísítírì yìí ni Yẹmí Adéọlá ẹ gbé. Bàbá aṣọ́ni bárẹ́ná ló ń fight fún mi. Olúwalọ́ sọ pé wọn ò gbé mi, tí Bisi Alawiye ní kó má gbé mi. Ìgbà míì wọ́n ní tí kíní graphic design bá jáde wọ́n ní Bisi Alawiye á ní dáàdì ẹ tún ti gbé ọmọ inú yín kẹ́ má gbé mọ́ máa fún yín lólórin. Ṣèbùn ló sún débi tó ti lọ ń sanwó wípé kán lọ máa ṣọ́ mi lọ sí Jordan. Olóyè kẹ́mi make post mo make lánàá pé tó ń bá padà lẹ́yìn mi torí mi ráyè tí wọ́n mi rí tí wọ́n rò, tó ń bá padà lẹ́yìn tó bá padà block me anywhere máa pariwo ẹ̀ síta. Bó ṣe ń gbógun spiritually ló ń gbé physically, mi ìdẹ̀ ráyè tiẹ̀ mọ́, mo ti fi sílẹ̀, mo ti fà á sí kóòtù Ọlọ́run. Ṣùgbọ́n tí ò bá padà lẹ́yìn mi níbi tá a bá dé àwòrán. Ṣé ẹ ti gbọ́ alákọ̀ọ́kọ́?
n tó fa wàhálà láàrin Yẹmí ibi tí mo lọ gangan lélẹ̀ Yẹmí Adéọlá àti Olúalọ kí ló fa wàhálà láàrin òun àti Bisi Alawiye ẹ má bá mi ṣe ètò ẹ jẹ́ kó lọ fà ẹ jọ̀ọ́ torí nǹkan tẹ́ ń pè ní arolúwa tí n bá ń jáde tí mò ń bú ramúramù wípé ìjọ ṣeéṣe kí bàbá kan wà tó tá à ń pè ní Jésù tí wọ́n wá ń fi orúkọ ẹ̀ irú àwọn ìwà yìí kírú bàbá bẹ́ẹ̀ dẹ́ dákẹ́ kẹ́yìn àgbà wa lọ kẹ́ wá bọ̀ kẹ́ wá ní kílẹ̀ tó pòṣìkà ohun òrèrè àti bàjẹ́ ẹ mọ̀ pa òwe orí burúkú torí wípé ẹ lóòótọ́ lẹ́nu ẹ lóòótọ́ nínú kílẹ̀ tó pa òṣìkà ohun rere ti bàjẹ́ Yẹmí Adéọlá ti lọ sìn mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀wọ́ Bisi Alawiye tàbí orúkọ wèrè tó bá ń jẹ́ dúró náà ṣe gbogbo ògo tí ọmọ ìgbé wá sáyé sìn àti bóyá owó tó ní tàbí fans and everything ṣé ó ti dà pọ̀ mọ́ títí ẹ ṣé ó máa fi ijọ́ kan kún ijọ́ tó máa lò láyé ẹni tó kù ti lọ ó ti fi kú ṣàgbà wa àwa tá a wà láyé lẹ́nu ìjọ ikú wo lamọ̀ tí ó pa wá ẹja mọ̀ gbọ́dọ̀ ẹja gbọ́ ilé. ẹ káàárọ̀ ma happy Sunday ní ma ní àárọ̀ yìí ìkan lára àwọn workers bàbá alọ́ní radio station wọn ó pè wípé bàbá sọ ní radio station pé mo rí àwọn fín wípé wọ́n dẹ̀ lérí wípé wọ́n máa make sure wípé wọ́n dá iná ọlọ́tà mi kóró wípé abẹ òkè ń kan orí àwọn fún odidi ọdún kan wípé àwọn á jẹ́wọ́ fún mi wípé wòlíì ni wọ́n wípé èmi rí wọn fín pé mo dẹ̀ ṣe lórí láyà àti máa ṣe program lórí Facebook pé mi ò lè stay offline òun ni mo tún ní kí n ṣàlàyé fún yín mà mi mọ ogun tó le pélé lórí pé mo sọ pé mi lè forúkọ ènìyàn gba àdúrà o mi ì dá orúkọ wọn mi ì bú wọn mi ì sọ̀rọ̀ sí wọn o kọ́lọ́run fúnra ẹ̀ jọ̀ọ́ kó gba ogun mi jà kọ́lọ́run gba ogun yìí jà fún mi ogun ò gbọdọ̀ borí mi kò gbọdọ̀ borí àwọn ọmọ mi àtọkọ mi pé mi lè forúkọ wòlíì gba àdúrà lógún tó lè sí ṣùgbọ́n gbà tí church member wọn sọ wípé èmi àtọkọ mi fẹ́ fi òun ṣe oògùn owó wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn wọn gbé ìgbésẹ̀ kankan lé lórí o òun ni mo ní kí n ṣàlàyé fún yín mà o. Olúalọ ẹnu Yẹmí la ti ń gbọ́ ilé ìsìn wípé wọ́n gbọ́dọ̀ máa fi orúkọ Ọlọ́run ẹ̀ máa fi gbàdúrà wọ́n mọ̀ ga o ṣé Ọlọ́run ẹ̀ tó jẹ́ wípé kò lè produce Ìyábọ̀ Yẹ́misí láti bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tá ti ń pariwo síta ṣé Ọlọ́run ẹ̀ tí ò lè produce ọmọ ọlọ́mọ níbi tó wà láti yí ọdún yìí ẹ mọ̀ gbọ́ àwọn wìrìwìrì lẹ́ni tẹ́ ẹ̀ bá kánjú o ṣùgbọ́n tẹ́ ẹ bá ń kánjú a lè lọ sùn because mo ti sọ tẹ́lẹ̀ wípé wọ́n kí ọwọ́ bọ̀ mí nífun màá sì mọ̀ gé wọn jẹ yánnayànna ṣé lórí ìpè yìí náà ṣé lórí body of Christ náà lórí ọ̀rọ̀ ayé pé dáàdì wa nínú Olúwa ti bọ̀ ṣé dáàdì wa nínú Olúwa ni ẹ bó ṣe ń wò mí. mo béèrè ní ẹ jẹ́ kí n play mi mo ń bọ̀. dúró de ìgbà tí màá wá wípé ẹnìyẹn sọ wípé ohun tó wà lọ́wọ́ mi ju tòun lọ pé tí mi ò bá dẹ̀ wọ inú yàrá yẹn òun ò lè rí gbà. lójú aláyìí mo wá ń sọ fún gateman yìí wípé báwo ni nǹkan tó wà lọ́wọ́ tèmi ṣe ju tiwọn lọ. wípé orílẹ̀-èdè ti mọ̀ wọ́n wípé àwọn èèyàn ò mọ̀ mí. mo wá ní mo fẹ́ wo nǹkan tí wọ́n ń ṣe. Yẹmí náà ló ń sọ̀rọ̀ yẹn o. but níbi géètì mo dúró sí mo rí wípé àwọn ènìyàn pọ̀ nínú compound yìí àwọn ènìyàn pọ̀ àwọn kan ń ṣe bí arìndìn àwọn kan ń ṣe bí wèrè irun orí wọn ti rán àwọn kan aṣọ tó ya ló wà lọ́rùn wọn
àwọn kan wọ́n ṣe ń gba aṣọ ní ọrùn wọn tó ṣe fún wọn ní àkísà ni. mo wá ń sọ fẹ́ ni mo fẹ́ wọ ibiṣẹ́ mo fẹ́ wo nǹkan tí wọ́n fi àwọn ènìyàn ṣe. ṣebí ẹni yìí sọ wípé òun kọ́ ilé yìí láti fi ran àwọn èèyàn lọ́wọ́ ni. ṣèbó sọ wípé òun gbé ibi ìkalẹ̀ láti fi ran àwọn èèyàn lọ́wọ́ ni. kí ló wá dé tí àwọn èèyàn kan fi rí bí wèrè táwọn kan rí bí tìtìrì táwọn kan lu àkísà tí wọ́n dẹ̀ pààrọ̀ aṣọ ọrùn àwọn kan. ẹni yìí wọ́n sọ fún mi pé èrè kíkan nìyí tí ẹni yóò fi ẹsẹ̀ tẹ bí òkú. mo wá ní kó jọ. Hello, ambassador. ó wá ní kí ni mo mú dání mú ní káàdì kílẹ̀ nínú ọ̀sán ní báyìí. ṣe ń béèrè àwọn confirmation yẹn tó yẹ yín. ó ní kí ló wà lọ́wọ́ mi pé tó bá tiẹ̀ wá ṣeé ṣe tí wọ́n fẹ́ pa àwọn aṣọ ọrùn mi pé bóyá ìkọ̀kọ̀ wà ní ọjọ́ mi tí mo lè fi gbèjà ara mi. By God's grace máa pè yín. ẹ wò mo ń bọ̀ mo ń bọ̀. Hello, sir. Ẹ káàárọ̀ bẹ́ẹ̀ yẹn sir. Ṣàlàfíà. Ẹ káàárọ̀. Ṣàlàfíà. Àlàáfíà ni sir. Báwo fámìlì? Ẹ pẹ̀lẹ́ kú pẹ́pẹ́. Yes sir. Àdúpẹ́ o. Ọlọ́run ṣe. Ó ga. Kíso ẹ̀. Amen. Kíso ẹ̀. ẹ̀yin Facebook ẹ máa bá wa ṣí àkíní ẹ jọ̀ọ́. Ọ̀rẹ́ mi kí a jọ lọ sí Bisi University ló sẹ́ni fídíò kan sí mi láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ ni sir. So in respect of my late sister, my daughter, because since we don't have father, I've become the father. Sure. So, and it is a painful thing. Almost a year. By next month, on the 22nd, Then. it will be a TMT lawsuit. So, I even up to yesterday around 11, I was still talking to mommy. She was crying because we still have mother. So, and she's really good. And on the knee, our metabrini, on the colobini, Tiani, on the Ladubeni, Mama. So, on to Bando on the Popoponi. Jesus. Ọlọ́run máa ṣe fún wa. Torí tàbí mi náà gbọ́ voice note ti yẹ mí, èmi tí mi ò kì í ṣe family member sá. Ó tún wá jẹ́ pé iṣẹ́ ni mo wà nígbà tí mo gbọ́ voice note yẹn. She was seeking a voice to come to her rescue. Kó gbà lọ́wọ́ àwọn adìẹ gàgàrà tí ó fẹ́ jẹ́ kékeré kan. Nobody understood what she was saying, sir. Mo gbọ́ voice note yẹn, ìbànújẹ́ gorí ọkàn mi, sir. Mo sunkún. Mo tún ṣẹlẹ̀ ní pé má bínú o. Mo understand, sir. Mo understand. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé gbogbo àwọn bọ́ọ̀sì mo ti ẹ̀ gbọ́. Bẹ́ẹ̀ni. Tẹ̀ni ọ̀pẹ́ ṣiṣẹ́ lé lórí. Méjì péré tiẹ̀ ní very short ones tiẹ̀ ní where she was making reference to Bisi Alawiye. Bọ́ọ̀sì mi gbogbo èyí tó ṣe pọ̀. Okay. But méjì tẹ́lẹ̀ níyẹn. Bẹ́ẹ̀ni sir. N tó ṣẹlẹ̀ ní pé mo observe fúngbà kan. Olóbí my daughter kò sí nǹkan tá a fi ń pamọ́ fúnra wa. So mo kàn observe pé mi ò rí lẹ́yìn ẹnìkan kan pé àtún àtẹniyà mo á pé yẹmọ tí mo ṣe máa ń pè nìyẹn àdìdàdì wá rí mi lé o
ó dẹ̀ wá. So mo ní mo observe kankan báyìí ní wàtí àpáńdáde wọn ní kò sí. Ó ní kò sí kankan tẹ òun ò fẹ́ ni. So along with something ó ṣàlàyé wípé ọkọ ẹni yẹn ó ń fi ọ̀rẹ́ ìkọ̀kọ̀ lówó. ìyẹn ọkọ Bísí Aláwìyé o. ọkọ ẹni yẹn fi ọ̀rẹ́ ìkọ̀kọ̀ ń lò wọn. ọkọ Bísí Aláwìyé ó fìtínà Yẹmí Adéọlá títí. ó mọ̀ pé yàn wà nílé ọkọ ìwọ fúnra ẹ jẹ́ ọkọ olórin ẹ̀mí. wọ́n ní Yẹmí Adéọlá allege wípé ọkọ Bísí Aláwìyé fi ìfẹ́ kọ̀kọ̀ ó fi ń disturb Yẹmí Adéọlá. ó dẹ́kọ̀ jálẹ̀ mo wá ro kankan lọ mo ro kankan bọ̀. ṣó bí Bísí Aláwìyé ṣe máa ń dúró wípé òun ń kọrin bíbọ̀ Jésù. ṣé Jésù eléyìí tí wọ́n kọ sínú Bíbélì yìí la ṣì ń sọ ṣá àbí ìtẹ́ ẹ̀túra yín rọ ní Áfíríkà? kò tiẹ̀ yé wa mọ́ báyìí torí tí Bísí Aláwìyé bá ń kọrin pẹ̀lú bó ṣe máa múra bí arúgbó labalábá pé ìjọba ọ̀run ìjọba ọ̀run ìjọba ọ̀run ìjọba ọ̀run. báwo ni orin yẹn ṣe àfẹ́tì ẹ̀yin tẹ́ ń gbọ́ láì lẹ́mìí ẹ̀mí Ọlọ́run tó jẹ́ pé ọkọ ẹ̀ gan tí wọ́n jọ wà instrumental nínú pàǹkọrin kiri orin yìí ò àfẹ́tì ẹ̀ positively. ọ̀nà wo la fẹ́ gbà fi já yín lẹ́yìn àwọn ajẹranjẹgun yìí? à ń sọ̀rọ̀ títí ti GT Bank. ìjẹ́ mọ̀ pé wọ́n ti sọ gbangba báyìí pé olórin ẹ̀mí náà ló gbé VDM. where do we start? ṣẹ́ni tó yẹ pé wọ́n ti sọ di aṣèrè tí ò tiẹ̀ mọ ibi tóun wà ní ká sọ ni tí ò mọ ohun tó ń ṣe mọ́ lórí body of Christ yìí náà ni. ẹja mọ̀ gbọ̀nà mi ìfẹ́ I don't want to be agitated today. ǹjẹ́ pé àkọ́kọ́ òun fi ń pamọ́ òun fẹ́ sọ fọ́kàn pé because bó ṣe ibi tó bó ṣe bímọ sí máa ló fọ̀rọ̀ ẹ̀kọ́ pọ̀ lọ ẹ̀ ó ní bàbá òkè ó nígbà tó wá sọ́jà bí ó ní pé ọ̀nà sọ pé ó ṣàmọ̀ pé òun wà nílé ọkọ ó nígbà tó ìwà dàbí pé ó sọ pé bí wọ́n á dìlítì ọkọ òun nǹkan tó jẹ́ kó sọ fún ọkọ ẹ̀ nìyẹn. ibi tí tó fi lọ sọdẹ ní mọ́ nìyẹn. so wọn náà lọ sọ fún ẹni tó jẹ́. ṣé ó dárúkọ ẹni yẹn fún yín sá? ó dárúkọ but ṣe ó ti máa bá yẹn sọ̀rọ̀ lẹ́sẹ̀. kìíní being a father being at the head of the family ó sì á mother mọ́ bí kọ̀ọ̀kan ẹ̀ka náà bá mọ́ sọ̀rọ̀ ó lè má lè control mú dùn wọn. ó tún máa jẹ́ kí mọ́mì wà mòdì kò dẹ̀ ní wà pa fún health ni. ìlẹ́wà yìí làwọn sì bá mi sọ̀rọ̀ bó ṣe máa ń ṣe even gbogbo program tó yẹ kó ṣe gbogbo last week because bó ṣe rí fídíò yẹn bíbí tó ti ń play bó ṣe ó ti affect wọn nìyẹn. so mo kọ́ ẹni kò jù. kí n má bàa bọ́rọ̀ lọ́lé olópò wọ́n sọ fún mi débi wípé n tí Yẹmí allege nínú voice note tẹ́lẹ̀ tẹ́ kọ́kọ́ gbọ́ pé Olúalọ́ bínú pé kò forúkọ òun pray. ìwọ Olúalọ́ tó ní kàn fi Ọlọ́run ẹ̀ pray jẹ́ ń wo ayé ẹ̀ lóde. Is this how CAC organization has raised monsters all in the name of men of God? How did we get here? How? Mo ń bọ̀ mi.
mo ń bọ̀ ẹnìkan fẹ́. gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé lórí ọ̀rọ̀ Yẹmí yìí láti jẹ́ kí ayé mọ ohun tó ṣẹlẹ̀ nígbà tó lóògbé wà láyé. hello ẹlẹ́fẹ́ sọ nǹkan kan lórí ẹnìkan. ẹ kú iṣẹ́ Yes, ma'am. Ọlọ́run á gbọ́wọ́ yín sókè. àmín. mo kàn fẹ́ open ojú yín sí nǹkan kan lọ́jọ́ tí Tóyìn Ìdóògbògbọ́n pè yín wọlé. bẹ́ẹ̀ni. mo try láti pè yín padà kẹ́ tó máa sọ̀rọ̀ lọ títí lórí ẹ̀ ni pé ṣẹ́rí àánú òun jọ̀rẹ́ ẹni tó dẹ Olúwa lọ́yẹn. Because tẹ́ bá lọ wo àwọn past dates àwọn past post ẹ̀ which really shocked me. Ó máa ń wọṣọ àdúrà pé òun lọ sí church KNS kan ní Èkìtì. At the same time ó máa ń lọ ó fún lóye bẹ́ẹ̀ o because she's a fracas lady ó ń ṣe fracas. At the same time a tún sọ fún ó tún máa ń lọ sí lady aláwo ni kò hide tẹ́ ẹ bá mọ̀. ó ń lọ sílé aláwo. kò ṣe pé ó ń lọ sílé aláwo ni. ó dẹ̀ tún ṣe sí anes ó dẹ̀ máa ń lọ sí lady ó máa ń sọ òun hide tẹ́ bá rí i pé ó máa ń múra bákan. She said it because she's always on fracas nígbà tó wà on fracas ìgbà kankan tí máa ń wò ó ìgbà tí wàhálà yẹn bẹ̀rẹ̀ lèmi bá kọ fún bítẹ́rù ti bà mí yẹn pé òun wọṣọ àdúrà wà á tún sọ pé òun lọ sí lady kò hide it. So probably you need to go watch some of our past dates lórí fracas. Probably you will see it properly. So possible wọn àtàwọn Olúwa lọ́ọ̀ because ẹ ti mọ̀ pé àwọn pásítọ̀ àwọn CAC ọwọ́ ọgbọ́n wọn bẹ́ẹ̀ni. So for somebody that is going to CNS and at the same time aláwo ni tó ń lọ sí ó máa ń sọ pé òun lọ sí lady ó máa ń threaten àwọn èèyàn gbà kan pé òun máa ṣe kíní kan tó máa ti dé lady it was afterwards tí a ṣe tí wọ́n mọ̀ mí nìyẹn lèmi wá béèrè náà ṣẹ́rí gbogbo nǹkan tá à ń gbọ́ yòó jẹ́ kí ẹ̀rù máa ba ọ̀pọ̀lọpọ̀ àti lọ sí church ò ní kankan ṣe ṣẹ́rí church àwọn èèyàn misconception ni bàbá sọ pé church àwa gbogbo ní church individually we are church kò ń ṣe ibi tá kò inhabit ní church no that's not what the Bible teaches us bàbá fẹ́ follow bíbélì individually la jẹ́ church lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ibi tá kò inhabit is not the church a wà ní ibi tí a ti ń jọ́sìn pọ̀ ni ó ní ká má kọ ìpéjọpọ̀ ara wa bíbélì sọ fún wa. So tó bá sọ pé wọ́n lọ sí church àwa gbogbo ní church òkú mi church ẹ̀yìn church everybody is a church. So ṣe tó bá ti ń dé lẹ́wù yìí wọ́n ti dẹ́rù bá àwọn èèyàn. ẹ̀rù yẹn máa tán lára àwọn èèyàn torí tó bá yẹ pé Ọlọ́run fún wọn ní agbára lóòótọ́ láti lè ṣe gbogbo tó bá wù wọ́n èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí kò yẹ kémi sí láyé mọ́. Lágbára kankan sà ẹni tó bá ti. àbámọ̀dá náà ní àti ká máa dẹ́rù bà yín gbogbo ẹ̀yin tẹ́rù bá ń bẹ̀ mọ́ bẹ̀rù mọ́ sẹ́ jájọ fàjá. ẹni tó bá ń bẹ̀rù wọn if you have a personal encounter with Christ tó bá yẹ pé lóòótọ́ la yẹ tó ní encounter with Christ àwọn people yóò lè ṣe nádà. ẹ ṣe ìyá mi but Yẹmí Adéọlá náà Adéọlá ké pe Jésù títí tí wọ́n dẹ̀ ṣe pa á. Bíbélì a nídìí láti wà careful ìrìn àjò táwa náà ti rìn in the past. Mo ń bọ̀ ẹ fi mo ń bọ̀ torí time ọ̀tọ̀ ní tẹ́yìn tún fẹ́ yà sí Tóyìn Ìgàngán lẹ fẹ́ sọ fún mi ọ̀tọ̀ níbi tẹ́ tún yà sí. ó ní live video kan tí Yẹmí Adéọlá ṣe tó dẹ̀ kóòtì báìbù títí pé Ọlọ́run máa jà fún òun Ọlọ́run báìbù máa jà fún òun gan. Yẹmí is no more today torí wípé ó rò wípé Ọlọ́run tí wọ́n introduce sí gbogbo yín òun làwọn pípì fi ń bá òun jà báwọn náà lọ máa pe orúkọ Jésù báwọn náà máa lọ pe orúkọ Jésù wọ́n máa sọ wípé Isaiah 54:17 no weapon fashioned against me shall prosper every tongue that rises up against you in judgment shall be condemned ntí di Yẹmí mọ́ nìyẹn. Unfortunately Yẹmí ò mọ̀ wípé ihun tí wọ́n fi ń jẹ̀kọ́ wọn ò fi sáde ewé mọ́ ihun tá fi ń jẹ̀kọ́ inú bàǹtẹ́ náà ti mú jáde kí ló dé tí ara Olúwa gán wá wíkẹ́ẹ̀dì ju ibi tá a ti ń bọ̀ lọ. Nobody has been able to answer me this question. Mo ń bọ̀.
Facebook family tẹ́ bá fẹ́ pè wọlé ẹ sáré mú nọ́mbà yìí +234 mo ń bọ̀ sà +234 8092906250 ẹ bá mi gbóhùn sókè sà. ẹ kalẹ̀ sà. ó dàbí pé ẹ ṣì ń wo live video ń bẹ̀ yẹn reduce volume live video yẹn sà. Mo ń gbọ́ níta. Mo ń gbọ́ níta ìta. Hello. Hello, mo ń gbọ́ yín. A ti ń gbọ́ yín báyìí. Mo gbádùn ètò tí ẹ̀ ń ṣe. Ẹ ṣé. Mo lè gbàdúrà pé Ọlọ́run ní agbára, Ọlọ́run á protect yín. Àmín. Láti ṣe more than this. Àmín. And try. The helpless people that are not school. Ìyẹn ní Adéọlá mo mọ̀ wọ́n dáadáa. Okay. Mo mọ̀ wọ́n dáadáa, mo mọ̀ wọ́n dáadáa. Okay. Gbogbo nǹkan tẹ́ ẹ sọ nípa tẹ́ ẹ sọ sọ́fà orí. Ẹ ṣé. Orí. Ẹ ṣe ẹkùn ẹ bá mú ìtọ́ jáde. Nǹkan tí èmi á kàn sọ ni wípé justice for Èmi Adéọlá. Okay. Èmi á sọ nìyẹn. Èmi á sọ nìyẹn. Ẹ ṣe kàtà. Ẹ ṣé bàbá. Ṣé mo ṣì lè pè yín lẹ́yìn ètò? No problem, sir. All right, ẹ ṣé. Ẹ ṣé. Ẹ wá mú body of Christ. Ẹ sọ di ìkòkò. Ẹ mú orúkọ Jésù tí ó fi 99 àgùntàn sílẹ̀ tí ó wá ẹyọ kan tó sọnù lọ. Ẹ wá sọ di tẹ́ fi ń dẹ́rù ba àwọn ọmọ aráyé. Gbogbo orú ẹ̀yin amọ̀kùn ṣe kàbáyì. Tẹ́ wà nínú òkùnkùn tẹ́ ń tafà sínú mọ́lẹ̀ àwọn ọmọ aráyé láti èní lọ. Gbogbo tẹ́ ń mú ṣagbára ti bàjẹ́ mọ́ yín lára. Àṣírí yóò tún wá ní bò mọ́. Gbogbo tẹ́ fi ń jẹ̀yàn láyé Elédùmarè ti bàjẹ́ lẹ́yìn àfi tó bá yẹ pé Elédùmarè yẹn ti dá ẹni tí ó lè mú mọ́. Ṣé wá níbi tẹ́ ẹ ta ẹ̀ka dé tẹ́ ẹ ta gbòǹgbòdé ọmọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìyí tó jẹ́ olórí àwọn ọmọ yín ìgbèkùn tẹ́ ti fi bayé aláyé jẹ́ tẹ́ ti fi rán ẹlòmíì lọ sí ọ̀run alákejì. Ìgbèkùn yẹn á gbé dìde lẹ́nìí sí ìgbésí ayé àwọn ọmọ yín níbikíbi tó wù kán wà. Ẹ tún láyọ̀ mọ́ láyé ẹ mọ̀ sákiri ni. Àtiwọ́ tó yarun fọ́dún kan o àtiwọ́ tó yẹ pé abẹ́ kínní kan ló fi nǹkan kan sí o ayé yìí ti bàjẹ́. Ẹ wo tẹ́ ẹ sọ Jésù dà Jésù tó máa fi òótọ́ lẹ̀ tó máa wá lé irọ́ yín kiri ẹ wo tẹ́ ẹ sọ Jésù dà. Mo béèrè ni ẹ wo tẹ́ ẹ sọ Jésù dà. Tẹ́ bá fẹ́ send voice note mà Àyìnkẹ́ Oníbàtà ẹ lè send ẹ̀ sí +234 8092906250 gbogbo ẹni tó bá ti fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ gbé Sálísù Abọ́sẹ̀dé ẹ bá mi sọ̀rọ̀ ẹ bá mi unmute justice for Yẹmi Adéọlá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n máa fàsìkò yìí sọ fún wa wípé lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Rotimi Daniels Foundation ẹ gbọ́ dáadáa mo ń bọ̀ ọ̀rọ̀ Sálísù ẹ má bínú mà. Hello sir. Hello mà. Mo ń bọ̀ mo fẹ́ sáré sọ ilé lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Yẹmisí Òbé lórí ọ̀rọ̀ rírí wíwá àti rírí Yẹmisí Ìyábọ̀ Òbé Rotimi Daniels Foundation ti ṣètò tíkẹ́ẹ̀tì fún èèyàn méjì flight ticket fún èèyàn méjì a dẹ̀ ti ṣètò hotel reservation wọn ní France ní ìní sọjọ́ tán máa gbéra kí ẹgbẹ́ bóyá kankan máa ṣe wọ́n o
ṣùgbọ́n mo kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé láti Nàìjíríà a ti ṣètò èèyàn méjì tí wọ́n volunteer páwọn ó lọ. kò yé yín, a ti ṣètò èèyàn méjì flight ticket wọ́n ti dá báyìí, hotel booking àti hotel reservation wọ́n ti bá wa yanjú yẹn. ìjọ tí wọ́n gbéra gbẹ̀ wọ France báyìí iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Ìyábọ̀, torí wípé gbogbo ohun tó bá gbà la máa fún un. kò yé yíbẹ̀ yẹn láti Nàìjíríà náà ti ń lọ, torí wípé àléyàn kankan ní France tó lè ràn wá lọ́wọ́. olúalọ́ máa wá fò mọ́ nìṣó kí gbogbo alágbára ayé kan lọ mọ̀ sí mẹ́dọ̀, torí wípé ọba mi Èdùà ò tí ì dá ẹnì kankan tí ó lè mú. gbogbo ìwà tẹ́ wá ń wù sílẹ̀ báyìí ẹ̀ ń gbin èso ní yóò mọ wù nígbèsí ayé àwọn ọmọ yín láti ran kìnrin dé ran kẹrin tí wọ́n mọ̀ gbé yín ré lórí kíni, lórí ọ̀rọ̀ ayé iná pé kẹ́ ẹ porúkọ Jésù. mo fẹ́ sọ kankan allegedly Odúọlá, torí wípé mo sọ fún yín pé ẹ ti tẹ̀rù ọká mọ́lẹ̀. Odúọlá mo mọ̀ pé òun wò mí. Odúọlá ó rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nígbà tó jẹ́ oní pólíìsì lórí òkè. Odúọlá, arábìnrin kan gbéyà ẹ̀ wá sórí òkè ìgbà náà tó jẹ́ pé ṣé ẹ tiẹ̀ ni wípé tó bá ti lò ju ijọ́ méje lọ lórí òkè yẹn ni kó mọ̀ sọ fún pé ẹ ti lò ju ijọ́ méje lọ ẹ mọ̀ lọ o. Olúalọ́ arábìnrin yìí bẹ́ẹ̀ wípé kó o jẹ́ kí ìyá òun sì farasin sórí òkè yẹn kára wọn lè fi yá díẹ̀ sí i. Olúalọ́ ó sọ fárábìnrin pé kẹ́ ẹ jọ rìnrìn àjò lọ́dún náà lọ́hùn-ún kó o lè mọ̀ pé Awikoko etí ọba ńlé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. ó dẹ̀ ti yẹ kó máa yé yí gbangba báyìí pé ẹgbẹ́ kò ṣeé gbé, ẹtẹ̀ kò ṣeé tẹ̀, ẹ̀pá kò ṣeé pa, àfi tó bá ẹ̀pá gbára yé la fi sọ tá à ń sọ yìí. Olúalọ́, ìrìn àjò tó bá arábìnrin yìí rìn lọ sílé ṣàǹjọ́ náà lọ kí ló ṣẹlẹ̀? ní ìní bẹ́ẹ̀ tán ẹ jẹ́ ká mọ̀ mú kọ̀ọ̀kan. méjì ló wà lọ́rùn ẹ̀ báyìí. èkíní, a sì ń retí Ìyábọ̀ Yẹ́misí. tó bá produce Ìyábọ̀ lọ́la a máa cancel tíkẹ́ẹ̀tì tààrà, a cancel hotel reservation, lọ̀rọ̀ bá tán. lórí ọ̀rọ̀ Yẹmí Adéọlá, irú ọwọ́ burúkú wo nìwọ àti Bísí Aláwìyé lè papọ̀ lórí ọmọ yìí? kí ló ṣe fún yín? ṣé dídán nìkan forúkọ ẹ̀ pray ni? ara àwọn wèrè tẹ́ ń ṣe nínú Arolúwa tá à ń sọ tá à ń pariwo lè tẹ́yìn ká máa ní antichrist ni wá. ta la ṣe èrè nínú èmi àti yín? ta ló lórí burúkú èèyàn nínú èmi àti yín? ẹ mọ́ tí ìjẹ́ ń bẹ tán torí inú ń bí yín bá dẹ̀ ti ń bínú inú ò mẹ́ni tó dáa ni. Sálísù Abọ́sẹ̀dé, ẹ sáré bá mi gbóhùn sókè. Sálísù Abọ́sẹ̀dé ṣe wà ń bẹ̀. Sálísù Abọ́sẹ̀dé, Jude, àti ń gbọ́ yín. ẹ kalẹ́ sà. Yes. ẹ kú ètò Ọlọ́run á máa ṣàgbára yín dọ̀tun lágbára Ọlọ́run. àṣẹ Èdùmàrè. gbogbo àwọn tó ń gbógun lórí yín irọ́ ló ń pa. bẹ́ẹ̀ ni òfin ọjọ́ kejì ọjà ni. bẹ́ẹ̀ ni. tó àdúrà tí èmi wá gbà fún yín ni pé gbogbo nǹkan tó bá ń gbé báwọ́ tó bá ń gbé bára wọn ló máa fi máa ṣe lágbára. tọrọ gẹ̀dẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni. mo dẹ̀ ń sọ wọn a dẹ̀ ń fi opportunity sọ fún ọmọ Nàìjíríà náà pé kí gbogbo wọn kójú wọn là kàn náà common sense ní kinní now, just common sense, kò tiẹ̀ sí kò la wàhálà lọ rárá. ẹ wo ọkọ mi wà ní UK ń bẹ̀ yẹn, mo yìí sọ pé mo fẹ́ máa padà yín àti máa padà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mi. ok mi kàn mọ̀ bí máa ṣe kú bá yín ni. ṣé ẹ ti ní pépà àti pẹ́ẹ̀nì dání kí n pè fún yín. pásítọ̀ kan
màá mú finance pastor kan pastor Joseph lórúkọ ẹ̀ over 50 million ló gbọ́kàn mi. chọ́ọ̀chì wo ni chọ́ọ̀chì ẹ̀? Ẹ máa gbogbo ẹni máa send sí yín. Kò sí wàhálà. Gbogbo ẹ̀ pátápátá ni máa send sí yín. Ẹ wo a lot of evidence wà. Ó ti tán evidence bá ti wà kò sí wàhálà. A lot nǹkan tó ṣẹlẹ̀ ni pé máa padà connect nǹkan ọmọ ọkọ mi. Ok. Torí àti gbọ́rọ̀ yẹn lọ sọ́dọ̀ Oríyọmí gan. Ok. Àti gbé ọ̀rọ̀ yẹn lọ sọ́dọ̀ Oríyọmí. Oríyọmí ọkàn bá gbé sórí afẹ́fẹ́ ni. Àti gbọ́rọ̀ yẹn lọ sọ́dọ̀ rẹ̀ bọ́ ọkọ mi kàn wà after owó yẹn ṣẹ̀bùn ó yìn struggle lọ́rùn. So ó wà after owó yẹn ẹ̀pọ̀ kóhun tiẹ̀ ẹ̀rọ owó yẹn gbà. Ìgbà tí mo sọ̀rọ̀ yín fún pé kìíní ó ṣàwọn owó yẹn over 15 million ló gbọ́kọ̀ mi. Ọmọ méjì ló bá ó tún gbọ́ ọ̀rẹ́ ẹ̀ náà. Sọ̀rọ̀ ẹ bá mi chat ṣé ẹ ti ní pépà àti pẹ́ẹ̀nì lọ́wọ́ torí time. Sì ṣe pé ṣé ẹ ti ní pépà àti pẹ́ẹ̀nì lọ́wọ́. Ẹ ló ṣe ẹ ti ní pépà àti pẹ́ẹ̀nì lọ́wọ́. Bẹ́ẹ̀. +234. Bóyá ẹ máa. +234. 80 9290 234 +234 80 ó nìyẹn ní comment section 9290 6250. Okay. 9290 6250. All right, ẹ ṣé. Máa pè. All right. Dude ṣé wà ń bẹ̀? Wọ́n bẹ̀ sá o. Ẹ bá wa dá sétò pàápàá. Ẹ káàsán kúrò tì mí. Yes sir. It's been a long time. Mo ṣẹ̀ṣẹ̀ join kìíní ní bí 2 months ago. Okay. Àti ìgbà yẹn mo dẹ̀ ti máa follow yín. Okay sir. Ṣé ìgbà tí mo join kìíní mo rí pé these are my people. I was born in a Christian family. Ọ̀dọ̀ ojú mi ti rí etí mi dẹ̀ ti gbọ́ oríṣiríṣi. Dóò èmi náà láti ilẹ̀ ó dà ń pé mo yí ìpìlẹ̀dà. Tọ́ba fún wa lówó gan kékeré ká dáwọ́ ṣọ́ọ̀ṣì máa ń tọ́ba dé ṣọ́ọ̀ṣì tẹ̀mí máa ń sneak out lọ́wọ́ mi náà jẹ́ bisikíìtì. Torí mi. Ìgbà tí mo wá dé secondary school Èkìtì mo ti lọ kàwé ní secondary school and my institution. I'm from Èkìtì too. From nípa ọ̀fun ìṣẹ́rí CAC. 90% or 70% of the pastors there are from Ekiti and Ijesha. And I would love to tell people that 60% of them are from Omo Babalawo. Anybody ma gbogbo wa. Because àwa ìlú tí mo ti wá wọ́n máa ń ṣọdún orò ńbẹ̀ tó bá ń ṣọdún orò oríṣiríṣi pastors máa ń wá bẹ̀. Àwa lọ ń fún lóúnjẹ láti lè mọ eré ayé ni. Ìgbóná bí mi sí o, I really mọ̀ but all we know in my house is Christian. I really wish my mom come àtẹ̀lé program ìtorí mọ́mì mi náà stubborn believe in Olúwa ní bàbá wí. Ẹ̀rí bàbá wí ó almost turn my life upside down. Not that pé mo follow bàbá wí yẹn but ṣe rí èèyàn tó bá ti súnmọ́ èèyàn tó bá ti ń tẹ̀lé. He got to stage I told my mom èṣù mo fẹ́ máa ṣe é sìn. Ibi tí wá wọn ṣàǹsán náà kò ṣàná sìn ẹ fi mí lẹ̀ pẹ̀lú tèmi. Because oríṣiríṣiríṣiríṣiríṣi làwọn pásítọ̀ yìí ṣe. Because èmi psychologically mo wò báwo ni pásítọ̀ ṣe máa gbádùn tèmi tí mò ń gbàdúrà tó tẹ̀ ní fọlọ́run ràn lọ́wọ́ tí ò ní lè ràn wá lọ́wọ́. Ọ̀rọ̀ bàbá olúwa àbí kí náà ti ń pe bàbá ẹ̀ ń sìn. Ọmọ ìkéré ni. Mo rí ní Canada tó ti pé Canada ló wà presently báyìí kò dẹ̀ ń ṣọ. Because irú èèyàn tèmi jà àwa ibi ò ń gbá wèrè o. Tó bá lórí ẹyí tó bá jẹ́ pásítọ̀ sílẹ̀ tó bá jẹ́ wòlíì sílẹ̀ kò sí nǹkan tẹ́nibọ̀dì lè fẹ́ níbọ̀dì ṣe a máa gbéra wa ṣe gbàjọ máa àkọsíwà ògùn wa máa jọ àfihàn wa kú ni. Bẹ́ẹ̀ni. Èmi dẹ̀ ń wo ìdàdà náà bí mi tó bá jẹ́ wòlíì gan ọ̀dẹ́ ń wòlíì lèmi látọ̀run. Nǹkan tí mo kàn fẹ́ advice àwọn èèyàn ni pé ṣé kò sẹ́ńtọ́ lọ́run ò lè lò kò sẹ́ńtọ́ lọ́run ò lè bá sọ̀rọ̀ anybody má jọ máa kneel down síwájú anybody. If you believe in the God you serve tó bá jẹ́ ifá ló ń sìn tó bá gbé sínú yàrá ẹ̀ tó forí balẹ̀ fún wàá rí nǹkan tó bá jẹ́ Jésù yìí náà ló fẹ́ pè gbàdúrà tàwẹ̀ fúnra ara ẹ̀ you see things you don't need to wait for any pastor you don't need ṣe gbogbo àwọn èmi ò tẹ sàǹdà mẹ́wàá yìí náà mi ì sàǹdà mẹ́wàá yìí but I would love to tell people gbà tí mo stop tí girlfriend mi kan wà tó ẹ gba close gan la bá fẹ́ra wa
bàbá wí fẹ́ fi báyìí mi jẹ́ ìgbà tí mo fi ilẹ̀ tí mo sọ pé mi ìfẹ́ gbọ́ kankan pa bàbá wí mọ́ láyé mi. People don't really understand what we're telling them. Don't really understand religion. ẹ ṣé bàbá mi, thank you so much. Àwọn pastors wa wọ̀nyí tí gbọ̀ngàn wọn kúrò tì mí. bẹ́ẹ̀ni wọ́n mọ̀. A lot of people tó wọ́n ìmọ̀ ajáde wọ́n máa sọ̀rọ̀. People from Èkìtì ò tí bẹ̀rẹ̀ àwọn tó kọ̀ wá. bẹ́ẹ̀ni wọ́n láwọn ò tí ì rẹ̀dí pé táwọn bá rẹ̀dí. ẹ wò tó bá bẹ̀rẹ̀ sí jáde tó bá gbọ́ nǹkan táwọn tó ń ṣẹlẹ̀ ẹ̀rù máa bá àwọn èèyàn. ẹ ṣé bàbá mi. kéèyàn mọ̀ fún ti tó lẹ́nu I don't believe in church because what I understand about church ìgbà tí mo dé Western world mo rí pé church is all about slave and master. bẹ́ẹ̀ni. wọ́n kàn fún gbogbo lọ́wọ́ wa ni tẹ́ bá dẹ̀ rí gbogbo ibi tí church pastor ti lówó ju Nàìjíríà ni. ìṣẹ́ tó dẹ̀ wá Nàìjíríà ló jẹ́ káwọn èèyàn máa believe ẹni tí òun ọmọ ẹ̀yìn yunifásitì àmà gbàdúrà ìwọ́n tó fẹ́ kọ́ ọmọ ẹ̀jẹ̀ pa dókítà kó náwó sókè àwọn ìyá yẹn ajáde àwọn ìyá tí ò ló ń jẹ. ọmọ yìí ò lọ school tailor ló kọ́ báwo ló fẹ́ di dókítà. wọ́n ti brainwash gbogbo wọn pé kò sí ní tájúra ò lè ṣe. èèyàn fúnra ẹ̀ ló máa gbéra ẹ̀ dìde kì í ṣe kò sí nǹkan gbàdúrà tó ńlá if you don't make a move things don't change. ẹ ṣé bàbá mi, thank you so much. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé bàbá mi, àṣẹ Èdùmàrè. wọ́n á fèpè fèlépè ní bàbá mi bẹ́ẹ̀ ni. ẹ ṣé bàbá mi. ṣé ká ní pé ká tiẹ̀ ní wípé mo ṣì wà ní Canada ní ṣé àbá competition against ẹ̀ pé à ń wá ọmọ àwọn parent ìyàwó ẹ̀ ní wọ́n ń wá ọmọ yẹn o. kò tiẹ̀ sígbà tá à ní competition yìí I would love to tell you that kò sígbà tá à ní ó sì máa tẹ́ bí because àwọn èèyàn sì ń sá lọ bàbá olú alẹ́. mi ò rò kò rérò bíi ti tẹ́lẹ̀ mọ́ kò rérò bíi ti tẹ́lẹ̀ mọ́. ẹ̀ẹ́dẹ́yàn lè gùn lẹ́gbẹ̀ẹ́ títí pé ọ̀rọ̀ mọ́tò bò kájọ máa ṣe kéèsì ẹ̀. Sami Muyi ó dà ìgbà tó pé bóyá Toronto area yẹn náà ló máa wà ṣẹ́wọ̀n pé bẹ́ẹ̀ náà ti ń ráwọn kọ́sítọ́mà wọn Ontario province ló máa wà. ibẹ̀ ló máa wà. Brantin artist yẹn náà ni Brantin bẹ́ẹ̀ ni wọ́n ní Mrs. Saga ló wà lọ́ntàrí. ẹgbẹ́ kan wà níbi kan wòlíì kan èmi ò ń tẹ̀lé wòlíì da ìgbà tí mo wà South Africa wòlíì tó wá ń gbàdúrà fáwọn ọ̀rẹ́ mi àwa la lọ béèrè tó gbé kókè wọlé. ẹjọ́ yìí tẹ́ bá mọ bá a ṣe lè gádà láti competition àwọn tó ó fẹ́ ọmọ àárọ̀ ọmọ yẹn o àwọn family ẹ̀ dẹ̀ ń wá ọmọ yẹn nílé ẹjọ́ ẹ advice wa bá a bá ṣe lè ṣe ẹjọ́ ẹ ṣé bàbá mi, thank you so much. Yeah. Thank you so much. Mr. Gbẹ̀ngẹ̀ bá a ní bẹ́ẹ̀ni Pinnola ṣe wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni Pinnola ẹ ṣé bàbá mi Pinnola ṣe wà bẹ́ẹ̀ ẹ ní láti unmute Pinnola Àdùnní ṣe wà bẹ́ẹ̀ Two Twins Fashion ṣe wà bẹ́ẹ̀ Two Twins Fashion Sharon Didon ṣe wà bẹ́ẹ̀ sà. bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ kálẹ̀. ẹ kálẹ̀ bàbá mi. ẹ máa kú tẹ́mẹ́ta mi sa Rótìmí. yes sir. mo tọ́jú mẹ́ta jàre bẹ́ẹ̀ ni gbogbo nǹkan. àlàáfíà mi sà. wẹ́ èmi ò fi bẹ́ẹ̀ lọ́rọ̀ púpọ̀ tó fẹ́ sọ lálẹ́ torí mo sì ní iṣẹ́ tí máa ṣe. ok. àdúrà mi fún yín ni pé gbogbo ẹ tó bá ń gbọ́wọ́ kọ́ wá fi lura wọn. àmín. a ti bẹ̀rẹ̀ ogun ìyájọ́ máa gbàgbẹ́ ìní àti máa ṣẹ́gun wọn. bẹ́ẹ̀ni. sítórì kan wà tí n bá sọ fún ìgbà kejì lálẹ́. ok sir ok sir. ó dàárọ̀. all right sir ẹ ṣé sir ẹ ṣé sir thank you so much sir. gbogbo wa gbúdọ̀ ní àyà líle pé enough is enough toríjọ́ tí wèrè bá mọ̀ pé wèrè lójọ́ náà lára ẹ̀ máa yá grace for your race ẹ bá mi gbóhùn sókè grace for race. Grace for race bam ṣe wà ń bẹ̀ bam bàbá
mo wà ń bẹ̀ sà ẹ kalẹ́ sà. Yes sir, ẹ kú àtàárọ̀ sà. Yes sà, a máa jí yín sí sà. Àṣẹ Èdùmàrè. ẹ ní tẹnu gbó bí ọwọ́. Àṣẹ Èdùmàrè. Bí àṣírí àwọn tí wọ́n wà ní òkùnkùn tán nínú ìmọ́lẹ̀ làwọn wà, báṣírí wọn á ṣe máa tú nìyẹn lágbára Àṣẹ Èdùmàrè. Àmín. So gbogbo àwọn tábàdẹ̀ ti gbọ́wọ́ burúkú lórí yín àti lórí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí pílátífọ́ọ̀mù. Kó mọ padà sí wọn lórí ni. Ló máa dàdé lágbára Ọlọ́run. Àṣẹ Èdùmàrè. So báṣírí wọn ṣe ń tú yẹn, òun náà ni màá fẹ́ kí á máa tọpinpin wọn dé òpin. Bẹ́ẹ̀ni. Torí àwọn míì náà tí wọ́n tún gọ sí abẹ́ ìpè pé Jésù ló pe àwọn tó dẹ̀ jẹ́ pé ẹ̀mí òkùnkùn òun ni wọ́n ń lò. Ọmọ ọ̀sàndẹ̀ ni wọ́n tó máa ń kó pọ́npọ́n báyẹ̀. Bẹ́ẹ̀ni. So nǹkan tí mo fẹ́ sọ lórí wọn yẹn, because imagine a máa tọ̀ gbogbo àwọn èèyàn wò pé top kìíní ni wọ́n, àwọn tó yẹ kí wọ́n máa fi ṣe role model, tó wá jẹ́ pé àwọn èèyàn àwọn gan-an ni, in fact mo ní àwọn yẹn gan-an náà bà Nàìjíríà jẹ́, akẹ́kọ̀ọ́ pariwo ìjọba ni. So Ọlọ́run wà pẹ̀lú wa. Àmín bàbá mi, thank you so much sir. God will be with you. God will be with you. Adé máa ju ìṣẹ̀lẹ̀ gbàrọ̀ Ọlọ́run. Gbogbo bí tí Olúwa lọ́ba wà kí wọ́n wá jáde kó wá sọ tẹnu ẹ̀. Bẹ́ẹ̀ni. Nǹkan mi ò mọ bí wọ́n ṣe lè validation kan odidi tí mo fẹ́ lè kì í ṣe Nàìjíríà nìkan náà ti mọ̀ kọ́dẹ̀ validation kan ẹ̀ kó o mọ̀ lè jáde wọ́n á sọ wípé nǹkan tó rí lélẹ̀ nǹkan tó rí lélẹ̀ imagine. Tó lágbára. Odidi ọmọdé là ń sọ. Wọn á ojú àtàwọn tán odidi ọmọ ọlọ́mọ imagine. Àṣírí àmì bàbá mi. àlejò gáàgì papọ̀ àṣírí wọn ò ní. Tó bá ń lọ́nu mọ́tò gan-an wọ́n já mọ́. Àṣẹ Èdùmàrè. Gbogbo ògùn mọ́ wọn. Àṣẹ Èdùmàrè. Ẹ ṣé bàbá. Ó dàárọ̀ ìjàre yes sir. Bọ́dà Gbénga ṣẹ̀ wà ń bẹ̀. Bọ́dà Gbénga. Ìmántò. Kálẹ̀ o. Ẹ mà kálẹ̀ bàbá mi. Ṣé wàá gbà? Àlàáfíà ni bàbá mi, ẹ̀yin ńkọ́? Àgbàdùn yìí o. Ẹ ṣé bàbá mi. Ìgbọ́ tí mo fẹ́ sọ fún ní March ni wọ́n sọ̀rọ̀ last time ẹ̀ ti sọ̀rọ̀. Ok. Kí mo dẹ̀ sọ ni pé ká kẹ́ try kẹ́ ẹ̀rí àwọn kọ́ọ̀sì comments on showing pé àwọn case wọn yẹn. Come on. Follow one after the other. Bẹ́ẹ̀ni. So that kò ní sí pé abandon àwọn kan àbí something like that. Bẹ́ẹ̀ni. So ìgbà tí mo fẹ́ sọ náà ti sọ yẹn. Ní camp wọn, they bá ń follow most of their comment àbúyẹ̀ ń follow post wọn. Discover pé the only thing tó ń try àti sọ ni pé táwọn ṣe báyìí kò sẹ́ni bọ́ọ̀lì tó mọ̀ and àwọn tó sún wọn náà táwọn náà bá máa post pé ẹgbà tí master wọn jìyà kò sẹ́ni bọ́ọ̀lì tó mọ̀ kò sẹ́ni bọ́ọ̀lì tó ṣe dé. Now question tẹ́yìn gan bẹ́ẹ̀ lọ́wọ́ wọn they are not answering that question. Kí n dẹ̀ ní question yẹn ni pé ibo ni ìyàwó wọn wà. Bẹ́ẹ̀ni. Wọ́n answer question yẹn ọ̀tọ̀ ní nǹkan tó wọ́n sọ. Ó àdírẹ́sì iṣu Ṣẹ́gun gbogbo ìjọ tó ṣe fún Ṣẹ́gun. Ẹ ti gẹ̀ ìyẹn náà máa ń rí sọ the question ọgbọ́n everybody ń béèrè at least àmọ́ ìyàwó bàbá Adébóyè àmọ́ all these other pastors ibo ni tí yín wà kí ló dé tẹ̀ fi lè ṣó kí ló dé tẹ̀ fi àbádọ́ wọn. Those are the questions tí wọ́n answer lọ́tọ̀ nìkan tó wọ́n answer. Again, so yeah, thank you so much. Bàbá mo ṣe sọ náà máa yẹn ti sọ nǹkan tí mo fẹ́ sọ. So ẹ ṣe bá. Dádì Adéyẹmí pápá pàṣà. Dádì Adéyẹmí ṣe àwọn abẹ́sà. Ẹ kú lé o gbogbo lé ẹ kú déédéé wòyí. Awíkoko ẹ kú ọjọ́ mẹ́ta o. Yes sir. Ṣé àlàáfíà ni? Olúwa túbọ̀ tún ń ṣe jù báyìí lọ.
ṣe rí ohun tí mo fẹ́ sọ fún yín ó ṣe pàtàkì púpọ̀. Ẹnìkan tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá múra sí iṣẹ́ yẹn dáadáa ó máa jèrè púpọ̀. Ariwo ọjà tó bá yíyàn ká kò gbọdọ̀ dí ìyàn lọ́wọ́ iṣẹ́ téèyàn bá ń ṣe. Ẹrígbó tójọ́ mẹ́ta tẹ́ ẹ̀ ti gbúròó mi. Bẹ́ẹ̀ni sà. Èmi náà ń ṣe ohun tí ó yẹ kémi náà ṣe ni. Bí Olúwa ti ń bẹ bẹ́ẹ̀ni ẹ̀ ti ń bẹ gbogbo ń tà ń ṣe yìí tẹ́ bá rí à ń jà fún ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èyí. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni. Ìṣèpẹ́ ìjà fún ara yín. Bẹ́ẹ̀ni. Àwọn tẹ́ ẹ̀ ń jà fún wọn yìí ẹ jẹ́ kí n sọ fún yín pé ẹlẹ́dàá wọn gbọ́dọ̀ tì yín lẹ́yìn ní dandan. Bẹ́ẹ̀ni sà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wá sórí pláfọ́ọ̀mù yìí tí ò sí ọkàn wọn ní inú pláfọ́ọ̀mù yìí rárá. Gbogbo wọn pátápátá mo sọ fún yín pẹ̀lú ìgboyà wọ́n ti gba ìdájọ́ Ọlọ́run. Wọ́n ti gba ìdájọ́ ohun tá a gbé dání. Nítorí pé ohun tí a gbé dání yìí ó jẹ́ ohun tí ó ní agbára gidigidi. Ẹ̀yin kan bẹ́ẹ̀ ṣe gan tẹ́ ẹ bá máa bó ṣe tóbi tó. Mo fi àkókò yìí sọ gbogbo ẹnu mo sọ fún yín ẹ múra sí jù báyìí lọ. Ẹ múra sí o ṣùgbọ́n ó máa tó búrẹ́kẹ́ torí pé ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ga. Ṣé wọn pé téèyàn bá mú nǹkan láti ilẹ̀ á mọ̀ pé ipò ni ó dò lókè. Àbọ̀rọ̀ mi yìí ṣùgbọ́n òkè lẹ ti mú wá. Wọ́n ní amúkọ̀ ẹrù ẹ̀ wọ́n ní kàlẹ̀ ní wò ó lẹ́wọ̀kẹ́ olókèlè wọ́ ẹlẹ́kùsálẹ̀ oníkàwá gbàgbọ́ nínú méjèèjì. Ẹrù òwò lókè wá ìsàlẹ̀ ló ti wá ṣùgbọ́n òkè táwa ń wò yẹn láwọn ti mú wọ́ sálẹ̀. Gbogbo àwọn tẹ àwọn kẹ́kẹ́ tọ́lọ́ fún gbà fáwọn kan ẹ̀ẹ́dẹ́ balẹ̀ ẹ̀ bàjẹ́ ara yín lẹ̀ ń bàjẹ́ àwọn àwòrán ló ń gbà fún àwọn òbàyé jẹ́ lọ́dọ̀ fún ká báyé jẹ ní ẹ̀dàpọ̀. Ó lágbára. Ẹ̀dàpọ̀ ṣé Ọlọ́run sọ fún wa wípé ohun tó ń ṣe iṣẹ́ ọwọ́ òun á máa bàjẹ́ ni àbò ní ká tún iṣẹ́ náà ṣe dáadáa. Gbogbo àwọn èèyàn wọ̀nyí tẹ́ ń wò tí gbogbo yín pè ní ènìyàn Ọlọ́run Sàtánì ló ń jọba nínú ayé wọn. Gbogbo ẹni tí Sàtánì bá dẹ̀ jọba nínú ayé ẹ̀ dandan ni kó ṣe ẹ̀sìn láyé. Torí wọ́n ti so yẹn gan mọ́ dìé wọ́n ti dojú gba adìyẹ. Nígbà tí wọ́n ní kẹ́ ẹ máa ṣọ́ àgùntàn kẹ́ ẹ máa tọ́jú àgùntàn kẹ́ ẹ dẹ̀ mú àgùntàn kẹ́ ẹ dẹ̀ ń pa wọ́n jẹ ní kọ̀ọ̀kan. Èèyàn lè ní èrò rẹpẹtẹ kò ṣe nǹkan kan ẹ rántí orin tí kòmándò bẹ kọ lọ́jọ́ wọn ni tó níbi tẹ́ ẹ bá rí àwọn èèyàn tán bá gbé ń pidán ó ní tẹ́ ẹ bá débẹ̀ ó lérò rẹpẹtẹ ni ṣùgbọ́n ní tán bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run alààyè ṣàṣeyàn ló máa dúró ohun tẹ́ ẹ gbé dání yìí ẹ mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run alààyè lẹ́ ń sọ. Ọba náà ló dì í ní àmúre kò ṣeé gbámú fún ọ̀tá kankan. Ẹ wo Nàìjíríà bó ṣe dàrú lénìí ìbáwọn olóríire wọ̀nyí náà ló dàrú. Torí pé ìdájọ́ wọn ti wà lọ́wọ́ ara wọn wọ́n ti fi ọwọ́ ara wọn ṣe ara wọn kò dẹ̀ sí tí wọ́n lè ṣe mọ́ wọ́n ti ń jẹ ìka àbámọ̀ ọrọ̀ ayé ò jà mọ́ nǹkan kan àwọn náà sọ di bàbàrà. Tẹ́ bá wo lẹ Yorùbá kí ni wọ́n ń pè wá ọmọlúàbí àbí bẹ́ẹ̀ kọ́ ọmọlúàbí yẹn tó ní ìwà tó yàtọ̀ sí àwọn jàgídíjàgí ènìyàn àwọn ọ̀bàyéjẹ́ àwọn olè fèrèǹdì ọ̀kẹ́ alọ́kọ́ ló ń kígbe àwọn abayé obìnrin jẹ́ tó ń bayé ọmọ kéékèèké jẹ́ ẹ wo ọmọdé ọdún mọ́kànlá ọdún mẹ́wàá tí Awikoko fi hàn níjọ́ yẹn tí bàbá àgbàlagbà ń bá ní dàpọ̀ níbẹ̀ tó ṣe é gbọ́ létí mi tó ṣe é gbọ́ létí tó ṣe é gbọ́ létí mi sà ẹ dákun ẹ dábọ̀ gbogbo nǹkan wọ̀nyí àdúrà tá à ń gbà ó ní iṣẹ́ tẹ̀ ń ṣe yìí kì í ṣe pé ká máa pàdé mọ̀ ọ́n èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ iná ń pè ní àdúrà tó ń gbé ogun mi ogun tá ń gbé kalẹ̀ ní Nàìjíríà ó ń lógun ìranù dowó ìranù ó dọ́là ìranù ó dọ́là òfò àtàdánù tó ń bá kiri náà sọ di nǹkan táwọn ń gbádùn nínú rẹ̀ Ọlọ́run ti ṣe pé yóò gbàgbára ó ti gbàgbára lọ́wọ́ wọn pátápátá kò rí bí ibi tẹ́lẹ̀ mọ́
kò jẹ́ ní rí bẹ́ẹ̀ mọ́ lágbára àwọn afẹ́fẹ́ ní agbára ọlọ́run alààyè Awikoko ẹ tẹ̀síwájú. ẹ ṣé bàbá mi ò wá yín rárá. ẹ jẹ́ sọ fún yín ọ̀rọ̀ kan wà tá a máa ń sọ láyé àtijọ́ ó ní màá dẹ̀ fi kìí láyà lẹ́nu wọ́n ní one with God is majority. is majority. bẹ́ẹ̀ bí èèyàn kan bá bọ́ síta gbogbo ọmọdé bàbá yẹn lòun lọ ní Adó Èkìtì ó lòun dé àárín kan pátá ti da òkúta sí gbogbo ọ̀nà àfúlàní yọ lọ́dún wọ́n yọ lóṣù wọ́n yọ ní ohun àtìyàwó lòun dẹ̀ wà nínú mọ́tò at the end of the bàbá yẹn ṣẹ́gun wọn ó pa wọn àwọn mẹ́ta ló pa nù wọn àkàrọ̀ ọlọ́run nìyẹn àwọn tẹ́yìn ń túlẹ̀ lójoojúmọ́ mọ̀pá pọ̀ ni ẹ̀yin ká rò pé àwọn èèyàn ò ti gbà àwọn èèyàn ti ń járe gan rẹpẹtẹ o o lè fi owó ìgbàyà fún yín wọ́n pa mí ta ló fẹ́ pa ọ́ gan ìwọ ni kó o mọ̀ para ẹ̀ tó o bá ti gbé òtítọ́ dání tó o lè sọ òtítọ́ o ti kú ọ̀rẹ́dì wọn àkàtì ìsìn ẹni òkú ní ẹ tó ń rìn ìgbésẹ̀ kan ló wà láàrin ikú àti ìyè lóòótọ́ ni atẹ́gùn tá à ń fẹ́ símú ó ní èmi wa tá fi wà láàyè ìwọ tó ń hùwà bàjẹ́ tó ń yọ nínú ìwà bàjẹ́ atẹ́gùn lásán tó ń fẹ́ sí ẹ nímú ó ní èmi rẹ tó fi wà láyè tátẹ́gùn yẹn bá ti dúró pé wàá dòkú ó dẹ̀ lè dúró at any time gbogbo àwọn èèyàn wọ̀nyí wọn à ní ọlọ́run o ẹ bá rò pé wọ́n ní ọlọ́run irọ́ ni o gbogbo àwọn tó dé pé wọ́n kọ́ chọ́ọ̀chì wọ́n kọ́ gbá wọn káwọ́ tẹ́ rí wọn yẹn gbogbo wọn pátápátá ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ó dá mi lójú 100%. torí òkùnkùn wọ́n fi ìyà jẹ ènìyàn ẹgbẹ́ òkùnkùn ló ń sọ ènìyàn di rádaràda tí wọ́n sọ àwọn yẹn wọ́n ní káwọn èèyàn máa gbà wẹ̀ ẹ gbàdúrà 100 days ẹ ṣe gbẹ́ ìsàwó ẹ dákun kí ni wọ́n mú jáde ń bẹ̀ ẹ́ kí ni tó ń mú jáde èmi ò kí n parọ́ fún ènìyàn èmi ò dẹ̀ ní kọjá ààyè mi lọ́dọ̀ ẹni tó dá mi ẹlẹ́dàá oníkálùkù tí wọ́n yàn jẹ wọ̀nyí yóò fìyà jẹ wọn lọ́wọ́ ìṣe dandan ní kíyà jẹ wọn yìí ò ń ṣe pé lọ́ọ̀ kámàdì mi ń sọ nípa ẹ̀ wọ́n á dẹ̀ gbàdájọ́ ní kọ̀ọ̀kan torí pé wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé àwọn ènìyàn di àhoro. bẹ́ẹ̀ni. ní London bí báyìí àwọn kan wà bẹ́ẹ̀ nígbà kan tọ́mọ ọlọ́mọ tí yẹ ẹ̀kú tó gbélé fún wọn ní ọlọ́ọ̀tálé kò lè mẹ́ńtẹ́lé ọpẹ́lọpẹ́ bàbá ẹ̀ lọ́wọ́ àgbálẹ́ náà lọ́wọ́ wọn lọ́wọ́ gbogbo nǹkan lọ́wọ́ wọn. ẹ jọ kí là ń bá kiri kí ni nǹkan náà gan-an tá à ń lé ẹ̀ ń lé jẹ́ẹ̀kì ẹ̀ ń lélé mansion ṣé ẹnìkan lè sun yàrá méjì lẹ́ẹ̀kan náà ni. bẹ́ẹ̀ yẹn tó kò bí Richard Branson ṣe popular tó yẹn kò lè sun yàrá méjì lẹ́ẹ̀kan náà King Charles kò lè sun yàrá méjì lẹ́ẹ̀kan náà kí la wá ń bá kiri gan tá à ń sọ ayé àwọn èèyàn di korofo Ọlọ́run ó ti gbàgbára lọ ìṣúpẹ́ yóò gbà ó ti gbàgbára lọ wọn àná àwọn náà ti ń sá kolobá èrè yẹn náà dẹ̀ máa sákú pẹ̀lú kolo. orí Ọlọ́run ò sí nídìí àbùsí Awikoko ẹ máa tẹ̀síwájú ẹ máa lọ láti inú ipá dénú ipá ẹ máa lọ láti inú òkú ẹ̀kọ́ ọ̀gbọ́n náà apá ọ̀nà kan ọ̀nà ayé o lè fi owó ìgbáyà fún 10 million times àfi ẹni tó bá gbé irọ́ dání àfi ẹni tó bá lóun ṣe èké tó ń ṣe èké nígbà tó lóun ṣe òtítọ́ nìkan ló kù òdodo yìí àtòdodo àwọn èèyàn kò ti pè yín lórí òun ayé o àlàáfíà nìkan ẹ tẹ̀síwájú wọ́n dàrọ́ sà. Yes, sir. King Ralph Shewambe, thank you so much, Daddy Agoyomi. Mama, remember, sir. King Ralph, are you there? Papa, King Ralph. Stallion Designs. Stallion Designs. Yes, sir. Yes, kò iṣẹ́ tàn ṣe ọlọ́run àwọn àgbà ọ̀ ẹ̀ ṣiṣẹ́ ara. Eré yàtọ̀ sí atrocities tí àwọn pípín yìí ń commit only the name of religion. Tí n bá wò ó ń gbà mí ní tí religion ti fi ṣe wá kì í ṣe kékeré. It has destroyed our mentality as a people.
ó ti destroy organization wa as a people. Tẹ́ bá wo Nàìjíríà gan lónìí pẹ̀lú bí a ṣe ń jẹ wá tó. We have been defeated all through religion because we cannot even fight for what is right for us anymore. Ibo ló dẹ̀ ti máa ń wá ìwà ti Ghana ṣọ́ọ̀ṣì ọ̀nà bóyá ọ̀nà tó yẹ kí ẹ lọ wá ẹni kẹ́ ẹ sọra yín papọ̀ Ọlọ́run kúkú bá wa ṣọ̀nà òun ibi tẹ́ ẹ ti níná tó yẹ kẹ́ ẹ sọra papọ̀ kẹ́ ẹ lọ bá ẹni tó bá wà níta tó máa fi Ọlọ́run tí ẹ̀ jẹ́ ń lè bá wa ṣọ̀nà yín náà. Selling false hope to people when you could have take action. Ó dẹ̀ ti yẹ ká mọ̀ ní time yìí pé there is no place in the world, there is nowhere in the world that religion has developed them. It's not possible. It does not work. Máa sọ gbogbo pé tí o bá ti lórí ọ̀fẹ́ láti lè wá ilé ayé yìí, you already carry the existence of God. The existence of God is already inside you. Títí ẹni pé kó wá mọ̀ how to use everything God has created láti fi la ọ̀nà tiẹ̀. You don't need to go to any Monday. Don't be looking for everything you want to become is already inside of you. Àwa máa lọ káàkiri tí o tẹ̀ sọnù, ẹ máa wá káàkiri. I keep saying it. The essence of religion, the church practices or mosque practices, it is just business. It is just business. It's not going to help anybody. It has never helped anybody. In a serious country, you have more churches than industry. How do you want to grow? You have more mosques than industries. How do you want to grow? Well, everybody wà máa lọ nítorí yẹ ká gbàdúrà fún ọmọ ṣe jáàmù kò ní pàṣẹ dára torí kò kàwé àdúrà ni ọmọ ò lè ṣe jáàmù bóyá kó tó wọ school nítorí pé normal tó bá ti wọ school in a very sensible system á gba máàkì gidi á lọ school àdúrà ni àbí kó lọ máa rẹ́nìkan kó tó rẹ́nìkan. It has destroyed us as a people. And it has to stop. Enough is enough. It has to stop. Because let's be a few for over 400 years. Maybe people don't know. Because they come today and make it look like the essence of Christianity just came all fancy, all looking fine. It's not true. Go and read your history. Go and make research. There's no religion that came with anything fine at all. David having practiced it. And go and look for the people they call crusaders. Go and look for this papal propaganda. Catholics in law. Go and read the letter that was written by Leopold. See, I want to one in Congo. This Belgium the dictator to Congo, and we are here. We are deceiving ourselves. The people that gave us religion, they have neglected it. But we have records and we have seen videos that even churches that are built, one thing change look and one saw the community, one love coming because it has already served the purpose. What it's turning people should move for something better with our life, with our go and sit down, think about what you can do for yourself. To ba ṣiṣẹ́ gidi wà rówó, táyé bá ṣe tó rò pa ayé ṣe lóòótọ́ lọ sínú kọ̀rọ̀ yàrá ẹ̀ bá ẹ̀mí ẹ̀ sọ̀rọ̀ kó connect ẹ̀ mọ́ universe á dá ẹ lóhùn. Ṣé bàbá? Thank you so much. Kọ́ wọn ara wa bọ́n tí ò fẹ́. Ẹ jọ nítorí Ọlọ́run gbọ́ àwa tá a bá lẹ́ especially obìnrin ẹ jẹ́ ká máa bá wọn sọ̀rọ̀ àwọn náà nípa àwọn ní major problem. Àwọn náà máa ń rúbò yìí because they are weak emotionally. Ẹ tó bá lọ́kùnrin nítòsí kó máa guide àwọn obìnrin yẹn eléyìí ẹ gbọ́dọ̀ ṣe eléyìí bó ṣe yẹ kẹ́ ṣe ẹ máa là wọ́n lójú díẹ̀díẹ̀ Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́ ẹ ṣe iṣẹ́ yàn ní báàgì. Ọ̀rọ̀ láti fi gbẹ́yìn gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ bá lẹ́rìí ọkàn ẹ lọ ṣe study ẹ kàn mọ́ jókòó pé torí owó ọ̀fẹ́ tẹ́ bá ronú àwọn ọmọ yín ẹ rí pé owó ọ̀fẹ́ tẹ́ ń rí lé ní owó èpè owó ìbànújẹ́ ni àwọn èèyàn lọ ṣiṣẹ́ èèyàn àjókòó ẹ lẹ́ ń ṣiṣẹ́ olúwa ẹ ṣiṣẹ́ ẹ̀ ń sanwó lé ẹ̀ ń rán ọmọ lọ sí skul ẹ̀ ń ra mọ́tò ẹ̀ ń ṣe fi ṣe ẹ̀ mọ̀ pé ìbànújẹ́ ni àní sọ jù yẹn lọ.